lọ́jọ́ ìbí rẹ. Òní lọ́jọ́ ìbí rẹ o. Ṣé bó ní lọ́jọ́ ìbí rẹ? Aráyé ẹ bá mi yọ̀ òní lọ́jọ́ ìbí rẹ. Olúwa fún mi lọ́lá ló rán mi sí ọ o. Ọmọ Òdúkọ̀yà. Ó ní wá kí ọ fáyẹyẹ ọjọ́ ìbí tó bá ọ láyé. Adékúnlé o. Olúwa fún mi lọ́lá ní kí n wí fún ọ pé kó o gbó kó o tọ́ kó o gbélé ayé ṣe rere. Ó lóhun tí wọn ò fi pamọ́ sí ọ lọ́wọ́ ayé ò ní béèrè lọ́wọ́ rẹ o. Evangelist Michael Adékúnlé ọmọ Òdúkọ̀yà. Ọkọ Adéníkẹ́ o. Bàbá Olúwa fún mi lọ́lá. Bàbá Adéjọkẹ́ o. Bàbá Àfọlábí. Bàbá Àfọlákẹ́ o. Abiyamọ lọ́jọ́ Ògúnlé. Abiyamọ afọ̀dà gbọ̀rọ̀gbọ̀rọ̀ lọ́jọ́ Ògúnlé. Fún mi lọ́lá ní kí n kí ọ fáyẹyẹ ọjọ́ ìbí tó bá ọ láyé. Ó wá ní kí ọ, ó ní kí ọ délédélé, ó ní kí ọ wọnú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ lọ. Ilé ọmọ èrè nìwà. Tó bá wù Ìjẹ̀bú àwọn ẹni rẹ̀ ní wíníwíní. Adékúnlé bóhun Ìjẹ̀bú àwọn ẹni rẹ̀ wíníwíní. Tó bá wù Ìjẹ̀bú àfẹ́ni rẹ̀ tó kù sọdún Agẹmọ. Ẹ̀yin lọmọ aládìyẹ ògògò màgà. Ọmọ onímùṣí o. Ìran bàbá yín lọmọ onímùṣí à ń jiná. Ìran bàbá yín lọmọ onímùṣí ànádòru. Ọmọ Àdìgbòlujà. Ọmọ olówó inú góòlù ni wọ́n ń kí oríkìlẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀yin lọmọ ògbójúlóògùn sọmọ àjẹ́dìhòhò. Ọmọ agẹ́ṣinjákò. Ẹ̀yin lọmọ onígbò má dé. Ọmọ onígbò máwọ̀máwọ̀. Ṣèbẹ́yìn lọmọ onígbò kan tájòjì ò gbọ́dọ̀ wọbẹ̀. Àjòjì tó bá wọ́gbọ́ Ìjẹ̀bú adẹnà ẹ̀bọ̀ra nílé bàbá tó bí ọlọ́mọ ni. Ẹ̀yin lọmọ adálẹ̀ gbin iṣu ewùrà. Ọmọ Olúgbòde àjàgbálúra. Ìbíwà lọmọ èrè níwà o. Adékúnlé ó máa kú oríire òní o. Mímọ́ parish shepherd. Ọmọ olújọ mímọ́ o. Bàbá ẹ ti ṣọdún èyí ẹ ṣe mí ìtayà tọmọ. Olúwa fún mi lọ́lá lónìí kí yín fáyẹyẹ ọjọ́ ìbí tó bá ọ láyé. Mímọ́ Ògo kò tọ́, ògo kò pẹ́ ìgúnnugún kúléwé. Ògo kò tọ́. Adékúnlé ọmọ Òdúkọ̀yà bí wọ́n bá bi ọ́ lérè wípé ta lẹni tó ń kọrin ewì látẹ̀ẹ̀kan bá mi wí fún wọn pé àkìgbé ìgbàlà ń lè mí jẹ́ o.